Hello. Ẹ̀yin èèyàn wa, a kú dédé àsìkò yìí. Ṣé dáadáa la bá yín? Ẹ ṣeun tẹ fi ń tẹ́tí gbọ́ wa. Ẹ ṣeun mo rọ́wọ́ yín. Tẹ bá mi subscribe, tẹ bá mi share, tẹ bá mi like. Ọlọ́run náà á nífẹ̀ẹ́ yín o. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n gbé ọ̀rọ̀ kékeré yìí náà wá fún yín. Torí bá ṣe ń sọ náà, tá a bá ti sọ báyìí, ó máa dàbí pé bóyá a fẹ́ fún yín ní new gist. Ọ̀rọ̀ olórí Rónkẹ́. Mo gbọ́ pé ó ló ti palẹ̀ mọ́ pé lóun ò ṣe mọ́ pẹ̀lú kábíyèsí. Nítorí òun ti ready láti kúrò ní ilé ọkọ. Lórí wàhálà ilé ọkọ, ilé Naomi lénìí, kí ló ń jẹ́ Mariam lọ́la, tọ̀ún lọ́tùnla, pé gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ yẹn, ó jẹ́ nǹkan tó ń bá fún òun. Pé torí ẹ̀ ó ti sú òun. Ọ̀rọ̀ ilé kábíyèsí yẹn, ó sú òun. Òun ò understand mọ́. So that is why ló ń sọ pé òun ò ṣe mọ́. Ṣé mo pé ọ̀rọ̀ wọn ní ààfin yẹn, a lè máa sọ wípé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pé irọ́ náà ń pa. Torí ìgbà wọ́n sọ pé wọ́n ti kúrò, nígbà báyìí àwọn náà tún máa sá padà. Tọ́ bá ní wọ́n ti fi ààfin lẹ̀ pé wọn ò fọkọ mọ́, àwọn náà tún máa padà wá bá kábíyèsí. Bóyá wọ́n lérò pé bóyá táwọn náà bá ṣe bíi ti Naomi, pé bóyá kábíyèsí lè máa tún máa sọ pé òun fẹ́ máa fìlì wọn láti sọ wípé kóun tún lọ bẹ̀ wọ́n. Wọn mọ̀ wípé labalábá tó bá fi rẹ̀ wẹ́yẹ kò lè ṣiṣẹ́ yẹ. Ó kàn fẹ́ ṣiṣẹ́ yẹ bẹ́ẹ̀ kò lè ṣiṣẹ́ yẹ. Wọ́n ń tanra wọn. Torí kábíyèsí tí mò ń wò yìí, wọ́n ti fẹ́ pín kábíyèsí lẹ́mìí débi pé tó bá rí obìnrin níta, kò ní fẹ́ kọnu sí wọn. Torí kò mọrú ẹ̀mí tó ń gbénu wọn. Pé tóun bá tún fẹ́ ilé ìwá sí ààfin, ṣé kìí ṣe pé ó tún máa worst ju àwọn tí òun sọ wípé òun condemn. That is bí life yẹn ṣe rí. Ṣé rí àwọn tí kábíyèsí tún lọ fẹ́ nígbà tí Naomi jáde níbẹ̀ yẹn. Wọ́n feel pé bóyá that is all. Mistake tí kábíyèsí ṣe ni pé kò yẹ kó fẹ́ wọn púpọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kó máa test wọn díẹ̀díẹ̀. Kó tí ẹ mọ irú ìwà tán. Àti pé kì í ṣe ẹjọ́ kábíyèsí wa o. Tí a bá wò náà kì í ṣe ẹjọ́ kábíyèsí wa because wọ́n ròyìn oríṣiríṣi nǹkan tó ń gbé dání láti wá fẹ́ kábíyèsí. Kábíyèsí fẹ́ wọn tó ṣe lójú kábíyèsí jà. Pé kí leléyìí. Àwọn oríṣiríṣi màmá aláwo ni kábíyèsí gbé wọlé. Tó fẹ́ máa han kábíyèsí lẹ́mu. Tápá kábíyèsí ò fẹ́ wá ká mọ́. Tó ògo bá ń jẹ́ tọ́lọ́run, apá kábíyèsí, Ọlọ́run á ro lágbára. Apá ẹ máa kà ó. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní wàhálà ìgbà yẹn. Wọ́n ní Rónkẹ́ sọ pé wàhálà yẹn ti ẹ ti pọ̀ jù. Wọ́n ní ìgbà kan ìyá Rónkẹ́ wá bẹ kábíyèsí. Pé kí kábíyèsí foríjì ọmọ òun. Ó máa lè kúrò kó má ṣe. Kábíyèsí. Pé ìgbà tó tún yà, ìyẹn náà tún ti. Ó dà pé kábíyèsí wá gbọ́. Torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó yìí wà láàfin. Tó fi wá dì sí tó wá ní òun ò ṣe mọ́ torí ó ti ẹ̀ ti sú òun. Kò ṣe ní sú wọn. Nígbà tí gbogbo yín dìde tó jẹ́ pé ọkọ ọlọ́kọ lẹ fẹ́ fẹ́. Ẹni tó lọ́kọ ní ọkọ ẹni kó padà. Ó wá fẹ́ ẹ dẹ̀ mọ̀ pé èrú ni gbogbo yín fi gba àbùkún. Gbogbo àwọn olórí yẹn, èrú náà fi gba àbùkún. Tọ́ dẹ̀ ń lé oní nǹkan sẹ́yìn pé kò gbọdọ̀ jókòó. Bó náà ti ń ṣe irú ẹ̀. So orí Naomi máa mú wọn. Orí di dandan. Ó wá ní òun ò ṣe mọ́. Òun ò fẹ́ kábíyèsí mọ́ òun ṣe. Wọ́n ní lọ́la tí ń rìn. Èyí tí olórí Mariam fi bó ṣe ju bẹ́ẹ̀ lọ tó sá padà. Ìgbà tọ́kọ ẹ̀ wá ń fà ní tọ́kọ ẹ̀ ń fà tó ń fà
tó ń fà á pé kó máa padà bọ̀. Ṣó tẹ̀lé? Èwo tó sá padà tó ní kábíyèsí jẹ òun lówó. Tí kábíyèsí ò bá fún òun ní gbogbo owó tó kábíyèsí jẹ òun, pé òun ò ní lọ. Gbogbo owó yẹn náà ló fi bojú láti padà tó ń ṣe àtàmọ̀ káàkiri. Ṣùgbọ́n dẹ̀ ní kábíyèsí dẹ̀ ti issue check tó ju oye tó sọ wípé kábíyèsí jẹ òun. Wọ́n ní kábíyèsí ti san owó ẹ̀ yẹn fún un. A mọ nǹkan tó yìn wá láàfin. Ẹ mọ̀ pé tó bá fẹ́ tẹ́, táláṣejù wọ́n ní wẹ́rẹ́ ní tẹ́, tó bá fẹ́ tẹ́ báyìí, tó bá tí tẹ̀, ara ẹ̀ ò ní balẹ̀. Ká sì máa wò wọ́n. Ká sì máa wò wọ́n. Bí àwọn náà ló lágbára ju kábíyèsí lọ. Bí kábíyèsí ló lágbára ju wọn lọ. Bí Ọlọ́run ló dá wọn àbí àwọn náà dá Ọlọ́run. Òun náà ni kí gbogbo wa máa wò. Ẹ̀tíkù wọ́n ní aṣiwèrè ló sọ pé Ọlọ́run ò sí. Ẹ jẹ́ kó máa ṣe ìgbà tí wọ́n bá lọ́lọ́run. Ẹni tó bá lọ́lọ́run tó ní Jésù tó lólúwa tó lùgbàlẹ̀ kò ní máa fi ọwọ́ pa idà Ọlọ́run lójú. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn wa, wọ́n ní pa á lónìí, pa á lọ́la. Tójú wọn náà ò bá fọ́, ràbọ̀ràbọ̀ ló máa rí o. Wọ́n ti ẹ̀ ń gbọ́ pọ́n tí ẹ̀ sọ pé Rónkẹ́ olórí Rónkẹ́ yìí pé wọ́n ní ẹ mọ̀ pé wọ́n cheat. Most of them wọ́n ju kábíyèsí lọ ní ààfin. Most of them wọ́n ní bí mo ṣe ń wò wọ́n ní olórí Rónkẹ́ ó ju kábíyèsí lọ. Wọ́n ló ṣàfẹ́ pé bí 2-3 years tàṣẹ ló fi ju kábíyèsí lọ. Ṣé ẹ mọ̀ pé ọgbọ́n yẹn náà àti ètekéte obìnrin náà fi mú kábíyèsí. Tẹ̀tẹ́jú ò ń ṣẹjọ́ o. Ọlọ́run ló gbé kábíyèsí lẹ́yìn. Tàbá yìí ti sọ pé Mariam oní pancake yẹn náà ló fi ń jẹ wọ́n, ló fi ń jẹ kábíyèsí. Ẹ ti ju gbogbo ẹ lọ. Ó dàbí obìnrin tó ṣe ìyàwó tóun àtọkọ ẹ̀ tó ń marry, tó ń ṣe wedding kíákíá. Wọn ò cut wọn tó ṣe wedding. Àṣé tó bá ti fẹ́ tóun àtọkọ ẹ̀ bá fẹ́ lọ tọkọ ẹ̀ bá ti ń bọ̀, á ti ṣe pancake, á ti ṣe gbogbo ọkọ ẹ̀ máa rò bóyá irú obìnrin yìí máa fine. Wọ́n máa ti bá make up, wọ́n ti bá ṣe gbogbo ẹ̀. Tó bá di ọjọ́ marriage ó ṣàfi deceive bọ̀bọ́ yẹn pé òun fine, whereas wọ́n ní pancake ló fi ń decorate ojú. Àfìgbà tọkọ ẹ̀ gbé wọlé, ìjọ́ tó fẹ́ ṣe honeymoon ló bá lọ bọ́ ṣọ́lẹ̀. Ó ṣe gbogbo ẹ̀ ló lọ wẹ̀. Ẹ mọ̀ pé nígbà tó wẹ̀ tán kò ṣáà ní pé kóun ṣe pancake ní ọjọ́ tí wọ́n fẹ́ tó ń ṣe honeymoon. Ibi tó ti wẹ̀ tán pé kó bọ́ síta kó dẹ̀ wá para nínú yàrá. Òun àtọkọ ẹ̀ ọkọ ẹ̀ wá wo ojú ẹ̀ pé àbí ìyàwó òun kàn rí strange face pé ojú wo lelé? Ṣé àbí ta ló wọnú yàrá wa? Ta ló wọnú ilé pẹ̀lú òun? Àbí ìyàwó òun kọ́ ni àbó òun kọ́ lódi wò mí wọ̀. Ìjọ yẹn náà sọ pé marriage yẹn túká nítorí pancake tó fi ń decorate ojú lójoojúmọ́. Ìgbà tóun àtọkọ kan wora wọn pẹ́ títí. Àṣé pancake ni fine tí ọkọ ẹ̀ lérò tó fi lọ fẹ́. Wọ́n ní ìjọ yẹn báyìí pẹ̀lú ìbọn ọkọ ẹ̀ pé ṣé bójú ẹ̀ ṣe rí lélẹ̀? So àṣé pancake àṣé ò fine. Wọ́n ní ìjọ yẹn ni marriage yẹn túká. Ẹ̀yin èèyàn mi. So ẹ̀yin tẹ máa ń fi pancake ń decorate ojú tẹ̀ ní jẹ́ kí ọkọ yín mọ true colour yín, true bí ojú yín ṣe rí, bọ́lọ̀ ṣe dá yín. So irú àwọn yẹn, irú Mariam yẹn náà pancake náà nìyẹn náà lò láti fi máa wo kèké. Gbogbo wọn náà ju kábíyèsí lọ. Àwọn tí ò ju kábíyèsí lọ díẹ̀ yìí. Gbogbo wọn dẹ̀ ti délé, wọ́n ti bọ̀ lọ káàbọ̀. Adélébọ̀ ni wọ́n. Ó yẹ kí tó fi máa ń cheat kábíyèsí. Gbogbo experience ilé ọkọ wọn lọ́hùn náà gbé wá sáàfin tó fi manipulate kábíyèsí. Wo ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n. So ẹ̀yin èèyàn mi, ẹ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ bá mi subscribe. Ọlọ́run á dáàbò gbogbo wa. A ní ṣìṣe, ọmọ wa ò ní ṣì ilé ọkọ wọ̀. Ní àgbọ̀ àwọn ọ̀dẹ̀ ní ṣì ilé ọkọ, wọ́n ní ṣì aya fẹ́. Àwọn ọkùnrin wọn ò ní ṣì ìyàwó fẹ́ o. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Bye.